Mo kí gbogbo igi tó ń wò mí nílé lóko lẹ́yìn odi. Ṣé àlàáfíà ni mo bá yín? Ọdún dùbí. Mo gbàládùra fún gbogbo ẹ̀yin tó ń wò mí. A ò ní rí wọn gbé sọnù bí ò ṣe bí ọmọ. December ló ń wò wá lọ́ọ̀kan yìí. January ló ń wò wá lọ́ọ̀kan yìí. Kò ní dìwà mẹ́rọ lọ lágbára Èdùmàrè. Ọdún tó kọjú sí wa yìí, ayọ̀ la máa fi ṣe lágbára Èdùmàrè. Wọn kúkú nífẹ̀ẹ́ nìkan ṣàwátì nínú gbogbo wa lágbára Èdùmàrè. Àtọkùnrin, àtobìnrin, àtọmọdé, àtàgbàlagbà. Ọdún ayọ̀ ni gbogbo wa máa ṣe. Ẹ jọ̀ọ́, Portable ni o, ó tún ti bẹ̀rẹ̀ o. Portable Ọmọlálọmí, ó tún ti bẹ̀rẹ̀ o. Kí ló kàn ẹ́ bẹ́ẹ̀? Portable, kí ló kàn ẹ́? Èwo ni tiẹ̀? Èwo ni gbà wọ́n mí dẹ lẹ́rọ̀? Tájí ni dó wà dọ́kọlọ́kọ. Èwo ló kàn ẹ́ bẹ́ẹ̀? Ohun tó bá wù oníkálùkù, òun ló lè choose fún ìgbésí ayé ẹ̀. Ohun tó bá dẹ̀ wù oníkálùkù ló lè fi ìgbésí ayé ẹ̀ ṣe. Èwo ló wá kàn ẹ́ bẹ́ẹ̀ Portable? Èwo ló kàn ẹ́ bẹ́ẹ̀? Èwo ló kàn ẹ́? Dandan kọ́ ni kó ta sí wọn. Dandan kọ́ ni kó fẹ́ wọn. Dandan kọ́ ni kó bá wọn dòwò pọ̀. Tó bá ti rí pé ìgbésí ayé tí wọn kò bá ti tiẹ̀ mu, wàá dẹ̀ yàgò fún wọn. Olùdarí máa wá pariwo lórí social media kó máa fi wọ́n ṣe yẹ̀yẹ̀. Kó wá òkè tó. Tó bá dẹ̀ wá fún ẹ sí, wà ní wọ́n wá fún ẹ. Ohun tí wọ́n yàn láàyò, òun ni wọ́n ń ṣe yìí. Ohun tó fẹ́ fi ìgbésí ayé tiẹ̀ ṣe, òun ni wọ́n ń ṣe yìí. A lè ráwọn kankan sọ pé nǹkan tó ń sọ yẹn dà. But lọ́dọ̀ ti tèmi kò wá òkè tó. Torí pé kí ni kò sí ìtókàn ẹ̀ bẹ́ẹ̀. Ìgbésí ayé tiẹ̀ fi ṣe nǹkan tó bá wù ẹ́. Ìgbésí ayé Queen Mother jẹ́ kó fi ṣe nǹkan tó bá wù. Tó bá ṣe nǹkan míì tí ò dá tó lòdì sí ìjọba àbí tó lòdì sí society Yorùbá, a lè sọ. But tó bá pé nǹkan tó pàtẹ́ mọ́ ìgbésí ayé ẹ̀, kò bá recruit gbogbo obìnrin Naija kó máa fi wọ́n ṣe olóṣó. Ohun tó wù àwọn yẹn làwọn náà sáìn fún. A lè fipá mẹ́ṣin lódò, a ò lè fipá fún lómi. Kò sẹ́ ẹni tó bá ti kọjá 18 years, ó ti mọ ọwọ́ tó yàtọ̀ sọ́wọ́ sí, ó ti mọ nǹkan tó dá yàtọ̀ sí nǹkan tí ò dá. Àfi tá a bá ń parọ́ tọ́ra wa jẹ. So ìwọ tó bá wá choose irú ìgbésí ayé bẹ́ẹ̀ yẹn, it's up to you. Ẹ jọ̀ọ́, gbogbo igun tó ń wò mí, ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi share kó go viral. Mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi share gbogbo ẹ̀yin olùfẹ́ Portable. Ẹ bá mi share kó dọ̀dọ̀ Portable. Kó gbọ́ advice yìí. Kò sí ìtó kàn ẹ́. Tó bá jẹ́ wípé ọ̀rọ̀ justice òun ló ń fight fún, accepted. But nǹkan tó bá ti concern ìgbésí ayé oníkálukú, kò sí ìtó kàn ẹ́ bẹ́ẹ̀. Ṣé ọ̀kan force ẹ kó tó choose iṣẹ́ orin? Anybody ò force ẹ. Ohun tó wù ẹ́, òun ló choose. Ohun tó wù yẹn Queen Mother, ohun tó wù òun náà lòun náà choose. Àwọn tó bá dẹ̀ like pattern yẹn, tó like ìwà tó ń hù, wọ́n á join ní kákọ̀ sí ẹ̀. Ohun tó bá dẹ̀ bá ń bẹ̀, wọ́n á fara mọ́. Wọ́n kì í dá má ṣe lẹ́kun. Má ṣe fúnra rẹ̀, òun ló máa dá rẹ̀ lẹ́kun. So gbogbo olólùfẹ́ Portable, ẹ bá mi send fídíò yìí sí. Kò sí ìtó kàn ẹ́ bẹ́ẹ̀. Má jẹ́ kán wá fún ẹ. Má wà fún wọn kó má bàa wá fún ẹ. Tó bá sọ̀kò sọ́jà, ó ṣeé ṣe kó bára lé ẹ. Tó bá wá fún ẹ sìn, wọ́n máa wá pariwo. Má máa fẹnu já wáyà. Má máa tamper ìgbésí ayé onígbésí ayé. Rántí tiẹ̀. But wọ́n gbé nǹkan tó concern gbogbo ọmọ Nàìjíríà, o lè dá sí lórí ọ̀rọ̀ justice nísìn. Tó o bá dá sí, mi ò ní blame ẹ, mi ní sọ pé ojú sí dá sí, because gbogbo wa la fẹ́ kó orílẹ̀-èdè Nàìjíríà kó dáa. Gbogbo wa la fẹ́ kó orílẹ̀-èdè Nàìjíríà kó bọ́ sí ìrọ̀rùn. Kéku ké bí eku, kẹ́yẹ ké bí ẹyẹ. Ká lè máa jáde lásìkò tó ń wà, kẹ́rù má bà wá. Àdúrà tá à ń gbà fún orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn. Tó bá jẹ́ nǹkan tó ń jà fún nìyẹn, fine, all well and good. But kò máa wá tamper ìgbésí ayé onígbésí ayé. Ohun tó bá wọn oníkálukú ló lè fi ìgbésí ayé ẹ̀ ṣe. Àwọn tó choose iṣẹ́ aṣẹ́wó, ṣòwò pọ́nmọ́ àwọn náà ni. Condition ló mú many people débẹ̀. But àpadà sí burúkú ó kéré ó tóbi, kò ní kọ́ngù sẹ́ni kankan wa, kò ní kọ́ngù sí gbogbo ẹ̀yin igun tó ń wò mí. Ẹ bá mi share fídíò yìí. Fún ẹ̀yin tó gbégbá àkọ́kọ́ ilé ìtẹ́ kọ́ máa kọ́ sí page Ẹlẹ́yẹlé Global. Ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Gbogbo ẹ̀yin tẹ́ subscribe, kudos sí yín, mo dúpẹ́ lọ́wọ́ yín. Àbúdíntolókun, àbúdíntolọ́sà. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscriber, comment, ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè. Ẹ bá mi comment kẹ́ fi ọkàn yín hàn lábẹ́ comment section. Tí nǹkan tí mo sọ yìí tó bá kù díẹ̀ káàtó lórí ìwà tí Portable hù sí Queen Mother.
kẹ́lẹ́ bá mi share fídíò yìí ẹ má bá mi kà lọ ẹ wá gbọ́. For Iyabo Ojo anyhow. Portable finished her, narrated how she joined hands in buying young boys so that they can make the wives single mothers like Mohbad. Guys, watch this video, like and subscribe to the channel. Any woman, husband out, she's not queen. I don't know for calling, but she's queen mother. Orúkọ tó bá wù ní là ń jẹ́ lẹ́yìn odi kí ló kàn yín. Wọ́n máa wá fún yín sí wa ni wọ́n wá fún yín. Ẹ fún wọn ni. Àwọn ló kàn yín, èwo ni tiẹ̀? Ẹ jẹ́ kó kọjú sí wọ. Mo gbọ́ request fún ni. Èwo tiẹ̀ tó ń gbọ́ṣẹ́. Àwọn tí kò máa dà wọ́n ti pọ̀ jù lórí díẹ̀ mú wa. Táwa la bí lè fi máa fún ni. Ṣé mi ni mo fún yín lóyún ni? Ó yá, ṣé mi ni mo ń dórí ènìyàn yìí tí kò máa dà? A máa fún yín lówó ìjà ni ó bá yẹ náà ilẹ̀ sórí rẹ̀ jù. Ẹ bá wà lórí díẹ̀ mú wa rán. Ṣé mi ni ẹbí máa fún ni? Ó yá kọ́lá máa gbọ́ máa fọ́dọ̀ mọ́. Lórí ilé wo lẹ ṣe òṣìlẹ̀ ṣe sẹ́wọ̀n? Ẹ ṣe pàtì ọyàn la máa rí. Ẹlòmíì ọyàn la fi dà mọ́, àtọ́jú ẹ̀ mọ́, ó ti kú bá gbé. Single mother láti ka sílẹ̀ bá mi. Godfather àwọn single mother. Bílí ti pọ̀ jù, oríire wo lẹ ṣe? Pàtí tẹ̀ ń lọ aṣọ rẹ̀ máa ra aṣọ ra gbogbo ẹ̀ kárí nílẹ̀ ń ṣe. Wọ́n ti fokó yòókù yín wọ́n èrè. Bẹ́ẹ̀ ló kó ẹ̀ lè ra aṣọ ọ̀pá mẹ́fà, ẹ̀ lè ra bàtà, ẹ̀ lè lọ pàtí. Bẹ́ẹ̀ ṣe ṣìnà ẹ̀ lè jẹun. Àtàbọ̀ jẹun single mother. Iṣẹ́ wo lẹ ṣe? What's your investment? Wọ́n ò ṣe your bank statement. Bóyá ọkùnrin ò dáwọ́ sí ẹ lásà. Bóyá ọkọ̀lọ́kọ̀ ò lọ́kọ̀lọ́kọ̀ látọdún kan. Gàdé bá ń pariwo single mother náà mi kì í. Kílára yẹ Portable àbí àìjẹ́ una say the tea sweet me enter inside my bone marrow no be small. Portable say una president una queen mother wey be president of Single Women Association of Nigeria. Wey no dey husband house, e say na dem chief pass o. E say even Indomie cost pass dem o. E say which nonsense achievement. E say no be people husband na him dey give dem. E say make dem carry anything wey dem no use their hand do. Make dem carry am, make dem come publish am mostly. Portable finish this woman, e enter my body, wala enter my all the bone marrows in my body. Shebi I tell una, these people, don't let them encourage you into nonsense. Don't leave your marriage, oh. Single Mothers Association, where they try to promote, so it is nonsense. I know say no be all marriage go work, but try make it work. No leave that marriage today. Try your best to let it work. You see as they come to tell una they are crying behind the scene. No, una president, Portable don't finish you. I love Portable. You see the guy get wisdom. He throw away the word according to jejely. He give am woto. You wey you know hear Yoruba, you no go too sweet you like that. But you wey you understand Yoruba, you go know say this boy dey make sense. Sense. Come on, the single mother president. We are the one that are making it. What are you making it? Get on making. You wey say you don try. Young guys go bam. Single married men go bam. Una say yeah, we are making it. But what are you making? I dey tell una say their way don catch fire. As they dey so, their way dey catch fire. Morning, day and night. Portable tell them say na only party they know. Make they buy clothes. So Bobby, na wetin dey sabi be that, and na true. Most of them go use pancake. As Iyabo do this so, she no fit leave her face without rubby. You go know say e don old. Filter na dey show una. Una no get the filter. Nígbà tí yóò dàdé tó kò challenge Ayọ̀délé fún mi wá. Voice of the tone
of his voice totally changed. I want you to pay attention how we become. Tone of voice here, your daily family will calm down straight away. One calm. When you spoke happy, and your daily family was so happy before your daddy asked a question. It's where you are. Am I loyal to the hospital? Mommy, let me see. You notice that because they were going to carry, but did not me feel because she mark little training he's already agreed. Sharing because Baba Mubadi fishings, Baba Mubadi, the boy, I want to be my baby. Sharing what the fishings on YouTube. We keep what if me language, no? That's 2nd of December. I get to fishings on YouTube. People put your word like you. Because of fishings. At the 2nd of December, we put what I did the family work journey. What the material offices close. Don't maybe automatically can do the party offices machine. Our father, the 3rd of February. He was about to work upset to technology. Strong wind. Can it be? It's a push. I don't let you know what's okay. You know? It's a push. Get your mute. Where can I go?
The main important is that she probably for paternity and late grandson. That is the main important. In your CV. Your party meeting should be booming. The only thing is I'm waiting for 2026 about my father. About my father, my papa. What's more bloody 2026? Apart from that, nobody know. Come out and tell me about my family. They know the so. So, Kilamatin Paro personal one that I go Kulawarawani. Abajo Marawani. Tomorrow justice for Mubati Noni. How many personal woman will be killing me to that? Does it know about Awala one day? Professionally, to be justice for Mubati Noni. So it's not my personal life. Laughing Jana. It's about justice for Mubati. It's not about my personal life. The same people said, it's about justice for Mubadi Nashini. When I was like, I'm with the command to come up with anti-justice in 1 day. That's how I go, which I was so cool. If you want any money or 3 million more, and they got me lock out. You see, if you don't have this skin, you can face this war. Only the real one will understand the people. Attacking me, they can feel important. The only person important is Mr. Baba Mubad. To roll up on me. And what dream? In 1870, the only person important is Baba Mubad. And roll up on me.
boys níbi tó ti ń attack tó ń pèpèrè bí as big as you are kò sí nǹkan tó fún bí àwọn parents tó ń pèpèrè bí you mention àní ọmọ yẹn wá dé lóhùn ìyẹn ló lọ sọ ní ọ̀dọ̀ blood of Jesus láàárọ̀ ọjọ́ kan ọmọ yẹn ní káyé nítorí kò ṣòwálé ìka ní gbogbo yìí ìwọ ló kọ́kọ́ wá fún tó ń pèpèrè bí ó ní àwọn àtọrọ jẹ kò sí nǹkan tó fún wọn yìí nígbà tí mo gbọ́ screen record ìka máa níyìn o ẹ wá wo bó ṣe sọ̀rọ̀ tó ń play victim card kò sí nǹkan tó fún wọn yìí kò sí nǹkan tó fún bí ewé bí kò ń bí nǹkan tó bí wà láyé láti kọ́ ọ̀ṣun wà lè fún ìjà padà kí wá lọ sọ lọ́dọ̀ ìtọ́pẹ́rẹ́ ní blood of Jesus ìpè wọn jẹ́ bí pọ́ìn tẹ́ ń bọ́ ẹ̀ tẹ́ ń bíbí yé bí ń bọ́ ẹ̀ tẹ́tí sẹ́wọ́ntì tẹ́ wà bí mo lè fẹjọ́ ẹ̀sìn yé ti sẹ́wọ́ntì mo mẹ́sẹ̀jì yé ti sẹ́wọ́ntì nígbà tí máa wò tó àkàǹtì àfi ń sin ẹni mẹ́sẹ̀jì the only message kò delete why you lying ṣe ń wojú ni èmi wà ní àwọn kẹfẹ máa fi ṣe toothpick mi tó bá fi mi ṣe toothpick máa ń wẹ̀ mọ́lẹ̀ máa fi ṣe toilet máa flush kò jíjẹ mi ni mo dúró why you lying tó dé kó wà bí ṣe kò ṣiṣẹ́ alẹ́ why you lying please ìwà tó kọ́ tó gbé mi sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Even my husband listened to you. Funny kilo shimani ko. Kilo fefa o bubu shiti no. Tori pe mo wa jajo stay for Mohbad. Iwa ta mo tani. To ba ko iwa ma de pe panda tori jeje mi ni mo duro. Ti o ba ro kan fún mi it's none of my business. Tori mi ko lo believe. Tí wọ́n fi bí jẹ́ nǹkan tó ń ṣe fún mi tí wọ́n gbé jẹ́ àbí nǹkan táwọn ọmọ yẹn tó ń gbẹ́nu sókè yóò kó gbé jẹ́ ó béèrè nínú ayé náà wí jẹ́ yóò gbé jẹ́ mi when you are comment yóò gbé jẹ́ mi yóò gbé jẹ́ mi náà kí wọ́n lọ́wọ́ kọ́ mi kí wọ́n ní kí ọkọ̀ tó bá wọn parọ́ ní kó fi ewé kó bá fi ewé ṣe ń di it's none of my business nítorí ìka mi ayé àtijọ́ ìwé àti sọ fún gbọ́rọ̀ náà and for me to call èyí bó bá gún wà mú tó débi tara mi èmi àti èyí sọ̀rọ̀ ọ̀rọ̀ tàbí tí ó sọ tó lè gbé fún mi mo ti gbé sítorí kan jáde kí n lọ sílẹ̀. Nonsense. Oje jẹ́ ní wàhálà máa jókòó tẹ́ máa lọ́dọ̀. Táwọn èèyàn bá gbọ́rọ̀ tí this miscreant, this stupid man said, ẹ máa rò pé kò ṣe rárá. Abébílò, I want that on record. Please, ló fi sọ̀rọ̀ sí lóyún pépéré bí kí gbogbo yín fi tì mí gbọ́. Tó bá lè gbà kí ló dé? If I'm praising General Vengeance, kí ló rò pé Mr. Ejidake, God, I love their submission. Kí ló kọ́ yín tí mo láti love submission? Do you like my own submission? No. Some people doesn't like me. I accept it. Is it a crime? No. Kí ló ń dùn yín? Títí tó tún àyè tó sórí nǹkan kékeré tó lọ ṣe yìí. Tí wọ́n pẹ́ tẹ́lẹ̀ mọ́ owó èlò ọkàn ní mi sọ̀rọ̀. Sórí èlé tó ṣe yìí máa fi ẹ̀rí ṣe ń gé. Gbogbo àwọn ìgbà ìgbéni máa ń dá dúró ní. I don't can fight. Ìgbà tí wọ́n bá lọ gbéyàn láyé lọ́wọ́. Ìkọ́ni mo sọ wọn nù. Ìgbọ́dọ̀ kì í jẹ́ ká sọ wọn nù.
right. Fiji Mr. Ishak Sumuara, and he's the only man that is neutral on this issue. Don't go ahead, don't go viral. He's the only man. On forward Luaja. He got all the platform, especially to Mr. Ishak Wabi. Why can't you call general vengeance? And when you know, I think that you issue also by shoot out Baroshi. And when you know why Mr. Ishak, and I will continue to respect that man for the fact that he stands neutral. I will continue to respect him. Anybody could well over me. It's not biased, it's not neutral. You go to all the platform. Coming to our platform is a crime. Why you mention Mr. Ishak? Surely Mr. Ishak will be a Korean writing will not be a comment section. Why you mention his name? The Kobashi means to get a fight again. Take off those old bulky reading glasses. Each meet 65 means 65 from the little friends. My husband bring himself to my age group. So things will be balanced.